Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá rere tí ẹ ń bẹ ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ sì kú àsìkò yìí ní ìgbàkúgbà tó bá jẹ́ níbikíbi tí ẹ ti ń wò mí. Mo kí yín pé ẹ kú ìfọmọnìyàn ṣe. Mo kí yín pé ẹ kú ìfọmọnìyàn ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ń sìn pé ìrẹ́pọ̀ la ní láti máa wá báyìí láàrin àwa ọmọ Yorùbá. Ìrẹ́pọ̀ òun náà dẹ̀ ní Ọlọ́run náà ní máa ń bá yàn fọwọ́ sí, ṣùgbọ́n èyàn ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ fúnra ara rẹ̀. Yorùbá wá sọ wípé ibi tá a bá fẹ́ gbin igi ọgbọ́n sí, a máa kọ́kọ́ tú gbogbo igi àbámọ̀ tó wà níbẹ̀. Àwọn bàbá wa ọba kan tí mi ò fẹ́ dárúkọ wọn, wọ́n ní bàbá wọn pa òwe kan ní ọdún kan. Wọ́n níyàwó bàbá àwọn yẹn kò ríran dáadáa débi pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá fẹ́ lọ ibì kan wọ́n máa ń ní èèyàn láti tẹ̀lé láti tọ́ sọ́nà. But wọ́n ní ó láìkì jíjáde gan-an. Bàtọ́ dẹ̀ pé ìyàwó ọba ni, so automatically kò sígbà tó fẹ́ jáde 200 times. Àwọn ẹrú ọba wà tí wọ́n ó mú jáde. So nítorí pé àwọn ẹrú ọba ti wà tí ó mú jáde yẹn náà, òun náà ti wà á bèjù lọ́gbà pé òun torí òun ò lójúmọ́. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jáde bó ṣe wù. Nígbà tó wá di ọjọ́ kan, wọ́n wá rán àwọn ọmọ tó máa ń mú jáde, wọ́n rán wọn níṣẹ́. Ọ̀rọ̀ jíjáde yẹn dẹ̀ ti mọ́ lára. Lọ́bọ̀ decide pé kóun ó try ẹ̀ fúnra wọn. Wọ́n wá ní ó try títí ó wá rìn dé títì, wọ́n wá fẹ́ cross títì sọ́hùn. Wọ́n ní bí trailer ṣe pa nìyẹn. Ìgbà tí trailer yẹn wá pa, wọ́n ní àwọn àgbààgbà wá gbéra, wọ́n wá péjọ pé káwọn lọ pẹ̀tù sí ọba nínú. Ìgbà tí wọ́n dọ́dọ̀ bàbá wa náà, wọ́n ní kábíyèsí sọ wípé ẹ̀yin ò ní ẹ̀tù kankan tẹ́ ẹ fẹ́ wá pa, ó mọ̀ pé wíwá tẹ́ wáyé wá láti wá pẹ̀tù sóun nù, ṣùgbọ́n ẹ nídìí láti pẹ̀tù sóun nù nítorí wípé ìyàwó òun tí mọ́tò pa kò dùn òun bí orúkọ òun tó pa mọ́. Wọ́n ní mọ́tò pa ìyàwó lágbájá, mọ́tò pa ìyàwó lágbájá, mọ́tò pa pé ìyàwó tí mọ́tò pa yẹn kò dùn òun bí orúkọ òun tó pa mọ́ ìyàwó yẹn lára. Torí pé gbogbo ìgbà lòun ti máa ń wọ́nù ẹ̀, ó ti wọ́nù ẹ̀, ó lè jáde lẹ́ẹ̀mẹwàá lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún léde. Wọ́n lò dé rí ìrìn tó jẹ́ pé wọ́n mú ẹ káàkiri ni. Tó bá ti wọlé bí ìṣẹ́jú márùn-ún, tó bá tó ti wọnú lé kó tó jáde ni. So mo fẹ́ kí gbogbo nǹkan tá a bá máa ṣe ká máa fi sùúrù ṣe. Mo dẹ̀ fẹ́ ká máa ti àsìkò correct ara wa lórí àwọn ẹsẹ̀ tá a bá sì gbé tàbí èyí tí a bá fẹ́ sì gbé torí ọjọ́ iwájú. Ẹ rí i pé nínú ọ̀rọ̀ tí mo sọ ní last time, mo pè àwọn ọmọ bàbá wa olóògbé Chief Moshood Kásìmọ̀wò Ọláwálé Abíọ́lá. Mo pè àwọn ọmọ wọn wípé kí wọ́n bá wa bá ìyá Onítìrí sọ̀rọ̀, nǹkan bá wọn sọ̀rọ̀ pé torí pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ti ń pọ̀ jù, nítorí ọ̀rọ̀ tí ẹni tó sọ̀rọ̀ láti igun wọn tó sọ sí Chief Sunday Igboho àti bàbá Akíntóyè àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Mo dẹ̀ mọ̀ pé tá a bá perí ajá, á perí ìkòkò tá a fi ṣe. Tó bá di pé gbogbo àwọn ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní bá ìyá Onítìrí jà, wọ́n yóò máa kan orúkọ ọkọ wọn. Kò sí iyì kankan tó wà lára wọn náà ju iyì Chief Moshood Kásìmọ̀wò Ọláwálé Abíọ́lá lọ. Torí kì í ṣe pé bóyá owó ni wọ́n ní tó bẹ́ẹ̀ tá a máa ní nítorí pé owó wọn wà.
obìnrin tó lówó jù láfíríkà ọmọ Yorùbá ni, tó lówó jù lóbìnrin láfíríkà, if not the whole world, ọmọ Yorùbá ni wọ́n. Èkó náà dẹ̀ ń gbé. So tá a máa ní bóyá nítorí owó ni wọ́n ṣe important, ní tí wọ́n ṣe important ni pé orúkọ ọkọ wọn àti irú nǹkan tí orílẹ̀-èdè ṣe fún ọkọ wọn yẹn tó mú kí ìbánikẹ́dùn wáyé gan lórí ọ̀rọ̀ wọn. Otherwise tá a bá ń ta náà a máa ń tọ́ ni, ìta bá ta tá a bá tọ̀ yóò di ẹran ọ̀dẹ ni. Bí ìmọ̀ ṣe ṣọ̀kan lórí Chief Ọláwálé Abíọ́lá nígbà yẹn, kì í ṣe wípé àwọn náà kì í ṣe pé wọn ò ṣe ọmọ Yorùbá lẹ́ṣẹ̀ tó pọ̀. Wọ́n ṣe ọmọ Yorùbá ní ẹ̀ṣẹ̀ tó pọ̀ gan-an. Wọ́n dẹ̀ ṣe orílẹ̀-èdè náà ní ẹ̀ṣẹ̀ tó pọ̀. Gbogbo wa la mọ̀ pé kò sí ìdojú ìjọba bolẹ̀ kankan tó wáyé láìsí ìmọ̀ wọn níbẹ̀ ní gbogbo ìgbà yẹn. So bóyá ó túmọ̀ sí pé ntọ́lọ́hún wò náà nìyẹn tí mandate wọn yẹn tó fi rí bí òṣèré yẹn. Ṣùgbọ́n gbogbo ìgbà yẹn, gbogbo ìgbà tó ń contest election yẹn, ọmọ Yorùbá ti gbàgbé lórí gbogbo ohun tí wọ́n ṣe. Gbogbo wa ti fi ìmọ̀ ṣọ̀kan sẹ́yìn wọn. Gbogbo wa fi ìmọ̀ ṣọ̀kan sẹ́yìn wọn. Gbogbo àwọn irú àwọn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, iṣẹ́ àṣefẹ́ ẹ̀kú ni. Ṣé mọ̀ pé ntọ́ bá lè mú DPO máa lùlù, àwọn sájẹ́ǹtì ìjó àjò Fasọ̀yà lọ́rùn wọn ó jò mẹ́ tó jẹ́ pé odidi DPO gangan ló ń lu ìlú dandan. So gbogbo irú àwọn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n tẹ̀lé Dáwákí tó fà àbí kí lórúkọ èyí tí wọ́n jọ dù. Gbogbo wọn dúró tì wọ́n. Òun ló ṣe dùn mí púpọ̀ pé láti ìgbà tí bàbá wa Abíọ́lá ti kú, ọmọ ìlú wọn gangan bó tiẹ̀ jẹ́ pé ọmọ obìnrin ni nílùú wọn, lọ́yìn náà nílùú wọn, ó sì jẹ́ olórí orílẹ̀-èdè yìí fún odidi ọdún 8. Kò rí nǹkan kan ṣe láti immortalize wọn. Òun náà ló dẹ̀ sọ fún àjọsí wípé ọ̀rọ̀ kí ló ń korúkọ ẹ̀, aṣíwájú ọ̀rọ̀ Abíọ́lá kò tó pọ́n. Bàbá yẹn náà ló sọ fún wa ńgbà náà lọ. Ṣùgbọ́n kó tó di pé bàbá wa Abíọ́lá contest, gbogbo àṣìṣe tí wọ́n ṣe sí ìran Yorùbá, gbogbo ẹ̀ la forgive wọn. A forgive wọn pátápátá. Mo wá kú tán. Ẹni tó jẹ́ bí bóyá ẹ̀gbọ́n bóyá àbúrò ni wọ́n jọ jẹ́ síra wọn. Bí ó tiẹ̀ ṣe ọmọ bàbá ni ó jẹ́, bí ó ṣe ọmọ bàbá ló jẹ́ ní Ògùn. Ó ṣàṣìjẹ́ ọmọbìnrin bẹ̀ náà. So families náà ni wọ́n. Tó yẹ kó immortalize wọn. Tó yẹ kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ó ní ìmù láfta wọn. Kó má ṣe nǹkan kan. Aṣíwájú tá a máa ń bú yìí náà, òun náà ló dìde. Òun náà ló lọ fight fún bí orílẹ̀-èdè ṣe máa recognize June 12. Ọlọ́run dẹ̀ fún wọn ṣe. Gbogbo iyì tó tún wá padà sọ́dọ̀ mọ̀lẹ́bí Abíọ́lá. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórin gbogbo orin yìí. Òun ló ṣe yà mí lẹ́nu nígbà tí mo gbọ́ pé Mr. Kọ́lá Abíọ́lá òun náà dìde. Ó lọ dúró ní abẹ́ àsíá ẹgbẹ́ kan. Bóun náà fẹ́ ṣe president lórí orílẹ̀-èdè. Tó fẹ́ dùn mọ́ ẹni tó jẹ́ contemporary bàbá wọn tó fẹ́ dùn mọ́ lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Tí wọn ò dẹ̀ ro irú ipa wo lẹni yẹn kó nígbà tí bàbá àtàwọn fẹ́ dórí oyè. Ipa wo náà kó? Ipa wo lẹni yẹn kó tó di wípé ọ̀rọ̀
democracy Nàìjíríà ó dúró wọn ò wo yẹn mọ́ àwọn náà ti believe pé orúkọ tí bàbá àwọn ní yẹn dandan bẹ́ẹ̀ ni wọ́n ṣe transfer gbogbo ìbò yẹn fáwọn nítorí bàbá wọn ẹ dákun ṣé wọ́n rí 20,000 gbogbo tó tààbù wọn sọ́wọ́ 20,000 ẹni tó bá ti kú tiẹ̀ ti tán nìyẹn o ọmọ tí wọ́n lè ti torí bàbá ṣe fún wọn wọ́pọ̀ o otherwise gbogbo àwọn ọmọ bàbá wa Awólọ́wọ̀ ó yẹ kí gbogbo wa máa bọ wọ́n nílẹ̀ Yorùbá ni o èmi ò fẹ́ mọ ìjà tó ṣẹlẹ̀ láàrin èmi ò fẹ́ ká sọ̀rọ̀ nípa ìjà tó ṣẹlẹ̀ láàrin bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti bàbá wa Akíntọ́lá torí pé Ọlọ́run kúkú ti fi ikú yọ̀ǹda àwọn méjèèjì àwa ò tún wá gbọ́dọ̀ máa bàjẹ́ àgbọ́dọ̀ máa bàjẹ́ ìdí tí mo fi ń sọ eléyìí ni pé torí mo fẹ́ gbóríyìn fún bàbá wa Akíntọ́lá náà ìjà ló dé lórí dòwe kó tó di pé ìjà yẹn dé àwọn náà dúró ti Yorùbá bí èèyàn ṣe dúró àwọn náà dúró ti Yorùbá so ẹ má jà títí di pé ìjà dé yẹn àwa náà ń jà àwa náà ń bára wa jà ọ̀pọ̀lọpọ̀ wa rúwa yìí náà ń bá ọ̀rẹ́ wa jà tó jẹ́ wípé tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò tó jẹ́ wípé nítorí wípé ní kò sọ opportunity pa àjọ fẹ́ contest nǹkan ni ò jẹ́ kí ìjà yẹn ọ̀ràn tó bẹ́ẹ̀ tàbí ni ò jẹ́ kó reflect tó bẹ́ẹ̀. Ó yà mí lẹ́nu nígbà tí wọ́n gbà kò tí tẹ́lẹ̀ àwọn fẹ́ díje pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹnìkan sì pé kọ́mọ kékeré ọmọ dẹ́tẹ̀ tó bá ti lè dáná gbogbo ẹ rí i pé dead on arrival ó ní presidential race tí wọ́n win nínú party wọn dead on arrival because èmi ò tiẹ̀ gbúrò wọn tá a fi mi tiẹ̀ gbọ́ kán tiẹ̀ dárúkọ wọn tá a fi parí election yẹn gbogbo tó ń rí mi rò pé tó ń rí wọ 20,000 mi mọ specific number but mi rò pé wọ 20,000. Now ibi tọ́rọ̀ délé ni èmi believe pé bí máa Yorùbá ò bá ṣọ̀kan gbogbo wa náà jọ máa jọ jókòó mi sọ pé èèyàn méjì mẹ́ta mẹ́rin ò lè dìde nílẹ̀ Yorùbá láti díje du ipò ẹyọ kan tó jẹ́ ààrẹ tàbí deputy kí gbogbo ẹgbẹ́ pátápátá kan mú deputy nílẹ̀ Yorùbá wọ́n sáà ní mẹ́gbẹ́ ẹyọ kan one person náà ni wọ́n mú mi ò sọ pé irú ẹ̀ ò lè wáyé ṣùgbọ́n kò sọ́wọ́ àwọn ọmọ Yorùbá láti wò pé òkè nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ta ni ìṣesí rẹ̀ jọ ẹni tó lè fún wa ní nǹkan tá à ń fẹ́ ẹ rí i pé mo farabalẹ̀ yànnà náà ọ̀rọ̀ yìí ni torí mi fẹ́ kẹ́ rí bí ìjà rárá ìjà kọ́ mo fẹ́ explain mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ni kì í ṣe ìjà rárá wàláì kì í ṣe pé mò ń bínú sí Mr. Kọ́lá ṣùgbọ́n ó wù mí kí wọ́n fagi fún ìyàwó Onítìrí mi ò sọ pé kí wọ́n lé wọn padà níbi tí wọ́n ń ṣe ṣùgbọ́n kí wọ́n jẹ́ kó yé wọn wípé kí wọ́n má dá ọ̀tá sílẹ̀ lọ torí kò sí bí nǹkan kan ṣe máa yí màmá yẹn lára tí ò ní yí orúkọ bàbá yín lára ìyẹn ni fídíò tí mo ṣe ń last time tí mo ṣe ní kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ by now ó yẹ kí màá gbogbo wa ti ṣọ̀kan padà ó yẹ kí màá wá síbí ok àwọn nǹkan kan nílẹ̀ Yorùbá tí í ṣe Yorùbá nation ààrí Ọlọ́run lè gbé ìjọba orílẹ̀-èdè gbé ọmọ Yorùbá lọ́wọ́ ṣebí ibi tá a bá fẹ́ gbin ilá sí tá a bá ti wá rí i pé ìlàsà ti ẹ̀ lálẹ́ hù ń bẹ̀ ṣé bó yẹ ká roko máa ń dì ní ṣé bó yẹ ká roko máa ń dì ní tó bá lè mú gbogbo orílẹ̀-èdè yìí foríjì Chief Kásìmọ̀ Ọláwálé Abíọ́lá lórí àwọn nǹkan tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá tàbí tí wọ́n ṣe fáwọn ọmọ Yorùbá sẹ́yìn tó bá lè mú wa foríjì wọn tá a dẹ̀ ṣùgbà wọn tó bẹ́ yẹ
tó jẹ́ wípé dáwà kí tó fà tí wọ́n jọ du ipò wọ́n nà mọ́ inú ilé ẹ̀ ká tó wá sọ̀rọ̀ rẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá pátápátá náà kó tán. àwọn ọ̀ràn tí gbogbo àìdá kọ̀ọ̀kan táwọn náà ti ṣiṣẹ́ yẹn gbà yẹn mà ní tó bá ṣe pa àrántí ẹ̀ ọmọ Yorùbá ò ní tẹ̀lé wọn. ẹ dákun ṣé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed náà Tinubu náà sáwọn náà ti ṣe tó bẹ́ẹ̀ yẹn ni tí wọ́n fi ṣe ọmọ Yorùbá. ẹ dákun mo máa ń sọ kinní kan ti pé ó dẹ̀ dàbí ẹni páwọn èèyàn ò kí ń wo bẹ̀. ẹ wo iye àwọn ọmọ Yorùbá tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu empower. tó bá wá jẹ́ wípé òun nìkan lè empower èèyàn tí ò less than 500 yẹn nílẹ̀ Yorùbá nìkan. tí 500 èèyàn yẹn tí ẹnìkọ̀ọ̀kan bá wá empower èèyàn márùn-ún ẹ rí i pé poverty ó ti fẹ́ tán nílẹ̀ Yorùbá. torí wọn ò fi ibìkan ṣe kò sí ọmọ ilẹ̀ Yorùbá yìí tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọn ràn lọ́wọ́ politically láti dépò ní gbogbo ilẹ̀ Yorùbá yìí gbogbo Yorùbá speaking state ni wọ́n ti ràn yàn lọ́wọ́. kì í ṣe pé àwọn ọmọ ẹgbẹ́ wọn nìkan kì í ṣe àwọn ọmọ ẹgbẹ́ ti political party ti wọn nìkan wọ́n tó ran àwọn ọmọ ẹgbẹ́ míì lọ́wọ́. ìyẹn ló ṣokùnfà rírí tẹ́ rí wípé gbogbo àwọn èèyàn ń bá wọn fà á gbogbo àwọn èèyàn ń tẹ̀lé wọn lénìí pé ẹni náà ti ṣe síwájú tí èèyàn bá dá mi síwájú ó yẹ kó lè tẹ ilẹ̀ tútù ni. ẹ̀yin èèyàn mi tí ẹ sì ń bínú sí Aṣíwájú mo fẹ́ kẹ́ ẹ calm down torí Ọlọ́run ẹ jẹ́ ká calm down ẹ jẹ́ ká calm down ẹ jẹ́ ká gbà fún Ọlọ́run ẹ jẹ́ ká gbà pé kò sí tọ́lọ́run lè ṣe ẹ jẹ́ ká gbà pé tọ́lọ́run tó wu Ọlọ́run lọ́lọ́run ṣe yẹn ẹ jẹ́ ká gbà pé tó wu Ọlọ́run ṣe yẹn. gbogbo yẹn lè mọ bí ọ̀tá yẹn ṣe tó ń gbà yẹn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. ẹ wo iye ọmọ Yorùbá tí wọ́n fẹ́ contest gbà yẹn mi fẹ́ mọ́ dárúkọ ṣùgbọ́n gbogbo àwọn Yorùbá yòókù yẹn náà àwọn náà ronú débẹ̀ ni pé àwọn láti withdraw fún nígbà tí wọ́n rí i pé ọmọ Yíbò tí kì í ṣara wa ó step down lójú gbogbo ayé fún àwọn náà wá wò pé tọmọ Yíbò bá lè sọ̀rọ̀ nǹkan tó sọ ń pa ẹni yìí tí kì í dẹ́ sí pé gbogbo tó sọ ń pa ẹni yìí àwọn náà ò mọ̀ kò sí tó burú nù káwọn náà step down gbogbo wọn dẹ̀ step down. ó wá kù Bàbá Yẹmí Ọ̀sínbàjò. Bàbá Yẹmí Ọ̀sínbàjò àánú yín ṣe mí o kò wù mí kẹ́ ẹ parẹ́ máyé lára Ọlọ́run dẹ̀ ní jẹ́ kẹ́ ẹ parẹ́ máyé lára pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní parẹ́ máyé lára ṣùgbọ́n wù mí kẹ́ ẹ realize pé ẹ ṣe mistake. Bàbá ó wù mí kẹ́ ẹ realize pé ẹ ṣe mistake bẹ́ẹ̀ tí wọ́n á ṣe ń bá a lọ yìí ò dáa tó torí pé gbogbo ìwà àti ṣe yín náà sísìn náà ó sì ń jọ ìwà opposition sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni kò dẹ̀ lè pè yín torí tẹ́ bá ba délé báyìí lẹ́yìn one month and some days tó kù tí a fi máa gbúròó yín gẹ́gẹ́ bí vice president orílẹ̀-èdè Federal Republic of Nigeria lẹ́yìn oṣù kan àti nǹkan kan yẹn àkèsọ lọ́hùn o but politically a lè mọ́ gbọ́ yín mọ́ àwọn lọ́ọ̀yà tó dẹ̀ sáǹdì jù yín lọ́pọ̀ tá a gbórúkọ wọn so iṣẹ́ tẹ̀ ń ṣe gangan òun kọ́ ló sọ yín di tẹ́ ẹ wá yẹn ẹni tó wá mú yín nídìí iṣẹ́ yẹn wá fi yín head ikọ̀ wá fi yín ṣe commissioner ló fẹ́ yín kì í ṣe you are not the best lawyer ńgbà yẹn ṣùgbọ́n he sees you as the best lawyer because of your closeness to him. wọ́n dẹ̀ sọ náà níjọ́ sí pé wọ́n recommend yín náà ni fún wọn àwọn náà dẹ̀ test yín wò wọ́n rí pé ẹ sound tẹ́ bá wò
ẹ bá ti fira ṣe mọ̀ pé ìgbà kan wà tó jẹ́ pé gbogbo ọmọ Yorùbá ló ń bínú sí Buhari nítorí pé I believe pé wọn ò fi yín sí ipò yín gangan pé wọn ò fi yín sípò yín ọ̀pọ̀lọpọ̀ gbà náà máa travel tó yẹ kó hand over ìjọba lẹ́yìn lọ tí ò ní hand over ẹ̀. Gbogbo yín náà ẹ̀yin náà dẹ̀ mọ ipa tí àwọn ọmọ Yorùbá kó lórí complain yẹn. Ẹ dẹ̀ mọ reason tó tún fi padà ń relate pẹ̀lú yín dáadáa. Reason yẹn ni pé ó fẹ́ ṣe second time. Ó dẹ̀ mọ̀ pé ọmọ Tinubu ni yín. Ó dẹ̀ mọ̀ pé ibi Tinubu ń bá òun jà lọ́wọ́. Ìyẹn ló fi wá parí ìjà Chief Bola Ahmed Tinubu. Nítorí ó mọ̀ pé ọwọ́ kan ni Chief Bola Ahmed Tinubu ọbẹ̀ yẹn sọ̀rọ̀. Ìjà àjọ náà tí wọ́n parí ló fi bẹ̀rẹ̀ sí ní ṣe ojú rere sí yín padà tó fi di pé tó bá fẹ́ travel agbéjọba lẹ̀ fún yín. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ibi tí ó ti yẹ káwọn ọmọ Yorùbá ronú lórí ẹ̀ ni pé gbogbo nǹkan tẹ́ ẹ jẹ́ sọ báyìí pé gbogbo nǹkan tẹ́ ẹ bá sanction kó tó dé tó bá ti ń dé ní ọ̀dà àwọn nǹkan yẹn padà at least asáàrì bíi méjì àbí mẹ́ta láwọn decision tẹ́ ti take tó padà reverse decision yẹn tó túmọ̀ sí wípé bá a gún ata lódó bá a bá lọ ata lọ́lọ́ ìwà ata ò ní padà bàbá oòrùn tó kù lókè yóò tá sọ́gbẹ̀ ẹ̀yin náà sojú ayé àwọn kan náà wà ní ọmọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tá a mọ̀ pé ẹ̀yin ni wọ́n tẹ̀lé àwọn tètè sọjí àwọn tètè padà wọ́n tètè sojú ayé ẹ̀dẹ̀ mọ ẹni tẹ́ ẹ ní ẹ máa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé kì í gbé nǹkan sórí lọ rẹpẹtẹ tẹ́ ẹ bá ti ṣe sọ́rí ó ti tán nú ẹ̀ nìyẹn bọ̀ sọ́rí yín ó gbọ́dọ̀ rí i pé ẹ ti ń ṣe dáadáa padà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò yẹ kó gbà padà mọ́ra ló padà gba òun náà ní tó ṣe okùnfà dáadáa yìí. Mo rántí ọjọ́ kan wọ́n gbé mẹ́mbà House of Senate kan wọ́n gbé wá sórí tẹlifíṣàn wọ́n wá interview rẹ̀ ó dàbí pé wọ́n gbé wá sórí journalist hangout wọ́n wá interview rẹ̀ pé ní àwọn èèyàn ń complain gan o pé a dẹ̀ fẹ́ mọ ìdí tírú ẹ̀ fi wáyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn presidential candidate náà ló ti wá sọ́dọ̀ yìí tẹ́ wá farahàn yìí tẹ́ wá bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ń pariwo wípé respect tẹ́ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu extraordinary respect ni ó ti pọ̀ jù pé nígbà tí kì í sọ nìkan ló ń contest orílẹ̀-èdè Aṣíwájú orílẹ̀-èdè yìí máa yẹn wá gbẹ́rìn yẹn wá bú sẹ́rìn mo rántí kó sọ wípé pé ìgbà tí Aṣíwájú Bọ́lá Ahmed lọ tán àwọn tó bẹ̀rẹ̀ sí ní bára àwọn jà pé àwọn ò tún pọ́n lé tó máa yẹn wá sọ wípé ṣé ẹ rò pé ilẹ̀ Yorùbá nìkan ni Aṣíwájú ṣe dáadáa sí ni bóun ṣe dé ipò tóun wà lénìí Aṣíwájú Bọ́lá Ahmed ló ń lò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú wọn Haúsá lẹni tí wọ́n interview ẹ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ northern state tí wọ́n dé orí ipò yẹn ọwọ́ Aṣíwájú wà ńbẹ̀ púpọ̀ pé even ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó jẹ́ opposition kì í ṣe pé wọ́n fund the opposition yẹn láti bí ti ọmọ tiwọn ṣùgbọ́n bọ́n ṣe ń ṣe fún A náà ń ṣe fún B torí wọ́n ti mọ̀ pé èèbù tá a bá fi lérí èwù lé ọ̀nà méjì ló lè ré sí ó lè ré sílé ó lè ré síta tiwọn náà tí wọ́n ń ṣe ń gbà náà yé wọn. máa yẹn wá sọ wípé àwọn tó ń bára àwọn jà pé àwọn ò pọ́n wọn lé tó pé so ẹni tó gbé ọ̀pọ̀lọpọ̀ majority àwọn débi ipò táwọn wà yẹn ṣé táwọn bá ṣe ju táwọn ṣe yẹn fún un lọ tó pọ̀ jù ni ntí máa yẹn fi dáhùn yẹn mo dẹ̀ tún sọ nǹkan kan fún yín pé woman kan mi ò lè máa lọ wá lọ ní tí n bá dẹ̀ rí náà màá fi hàn yín woman kan béèrè question kan lọ́wọ́
Àtíkù ẹ̀rù Ọlọ́run bà mí. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ máa ti rí lórí íńtánẹ́ẹ̀tì. Ó ti béèrè ọ̀pọ̀lọpọ̀ question lọ́wọ́ ẹ̀ o. Ẹyọ kan tó wá fi ba ti Àtíkù jẹ́jọ́ yẹn. Obìnrin ni màmá yẹn, màmá àgbàlagbà ni. Ó wá ní Your Excellency. Ìyẹn wá ní. Ó ní if you are not the richest ní Adamawa, you are one of the richest. At least you are one of the 5. Ká má sọ pé kó wọ́n mọ̀ sọ kó wọ́n mọ̀ ṣàṣejù kó wọ́n mọ̀ pé ẹ̀yin number 1. Pé you are one of the 5 richest. Ó wá ní lóòótọ́ ni. Adamawa dẹ̀ ní state yẹn. Ẹ ti ṣe vice president orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀mejì. Níbẹ̀ ni olówó lọ́lọ́run dẹ̀ ṣe yín, ẹ ti ní owó yẹn kọjá bẹ́ẹ̀. Níbẹ̀ ni ó wá ní please sir, can you remind me of how many Atiku you have made in Adamawa? How many Atiku have you made in Adamawa? Wàláì kò rí dáhùn. Kò rí dáhùn. Tá bá wá lè ṣírò iye àwọn èèyàn tá à ń sí yẹn sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́rùn tí ọ̀dẹ̀ tí ì ṣe kọjá gọ́fúnọ̀ àti sínétọ̀. Ẹ mọ̀ pé Ọlọ́run ló máa ń rán kálukú níṣẹ́ ọwọ́ tiẹ̀ ni. Ó túmọ̀ sí pé Ọlọ́run súnmọ́ nìyẹn. Ẹ dákun torí Ọlọ́run. Ẹ wo gbogbo àwọn gómìnà tí àwọn àtàsíwájú tí wọ́n jọ ṣe gómìnà ńgbà kan náà. Ẹ tọ́ka sí ẹyọ kan tàbí méjì tó wà Àjàyí, ẹ sọ lénìí politically. Ẹ dárúkọ méjì tàbí méjì tó wà ń pòdì sí nínú wọn ní àwọn tó jọ ṣe gọ́fúnọ̀, àwọn contemporary ẹ̀. Ẹ dárúkọ wọn. Àwọn míì bá ṣe kó lórí gọ́fúnọ̀ tán báyìí wọ́n tán ni. Àwọn fámìlì wọn gan ò gbúrò wọn mọ́ ká tó wá sọ àwọn ará làgàtà sí wọn. Ẹ̀yin èèyàn gbogbo sẹ́rí ẹ jẹ́ ká máa rántí pé bàbá dájọ́ dáadáa Ọlọ́run tún dá, bàbá dáadáa Ọlọ́run tún dá. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fi ojú àánú tàbí ojú ẹ̀tọ́ wo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Kí ló ṣe tó bẹ́ẹ̀? Gbogbo àwọn tí wọ́n kó orílẹ̀-èdè yìí jẹ àpá wọn kò tí ì rúlu orílẹ̀-èdè yìí rí. Gbogbo yín ẹ mọ iye nǹkan tí wọ́n sì máa ewere máa dùn lọ́wọ́. Àti ìgbọ́pá àwọn ọmọ Ìgbò ń fi ibù gbogbo property tẹ́ ń gbà lọ́wọ́ ẹ̀yẹn tó kójọ lọ́nà èrò tí owó tó ń gbà ọ̀ justify tó níyẹn. Wọ́n gbà ní Dubai, wọ́n gbà l'Amẹ́ríkà, wọ́n gbà ní London, wọ́n gbà gbogbo àwọn nǹkan property ẹ̀ káàkiri tíjọba gbèsè ni. Wọn ò ti torí ẹ̀ yọ ní ipò tó wà o. Ibi tófin ti múlẹ̀ lòfin ti mú o. Ibi tófin ò ti múlẹ̀ ló ti commit gbogbo offense tó commit yẹn tó dẹ̀ lọ scot free tó dẹ̀ tó wà ń pò. Àwọn fámìlì rẹ̀ yìí dẹ̀ bù wọ́n ń bá a sọ nǹkan kan. Ẹ jẹ́ gbé ẹ̀mí ìtanú yìí, ẹ jẹ́ ká gbé kúrò lẹ́mìí. Ẹ̀mí ìtanú tá a ní sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ jẹ́ ká gbé tì. Ẹ dákun torí Ọlọ́run. Bọ́mọ ẹni bá dáa káwí àkókò ní ìfisàyà àwa kọ́ lọ́ máa fẹ́. Bó ti kò sí nǹkan tó burú nu kéèyàn sọ pé àwọn ọmọ mi kò sí spirit. Kí ló burú mẹ́? Nǹkan tí mo fẹ́ fi hàn yín yìí bóyá èpè tàbí àdúà ni mo fẹ́ kẹ́ ẹ ṣe lẹ́yìn tẹ́ ẹ bá rí tán. Bó bá jẹ́ pé mímú wá tèmi náà ṣe tí ojú wòran yín pé kẹ́ ẹ rí ká fi lè kọ́gbọ́n nínú àwọn nǹkan tó ti kọjá sẹ́yìn. Tó bá jẹ́ pé èpè ló tọ́ sí mi ẹ ṣépè. Tó bá jẹ́ àdúà ló tọ́ sí mi ẹ ṣàdúà. Dípò pé kò tẹ̀ sí nǹkan kan tẹ́ máa fi ṣépè, kò sí rísì tẹ́ máa fi ṣépè fún mi. Tó bá rọ́ǹgì ní kẹ́ ẹ kọ́ sínú kíní pé tí mo sọ̀rọ̀ yìí. Ẹ dákun ní tí mo fẹ́ fi hàn yín yìí n tó bá tọ́ ní kẹ́ ẹ ṣe. Bóyá èpè ló yẹ kẹ́ ẹ ṣe fún ẹni yẹn, bóyá àdúà ló yẹ kẹ́ ẹ ṣe. Ẹ dákun torí Ọlọ́run, mo fi Ọlọ́run Lédùmarè bẹ̀ yín. N tó bá tọ́ ní kẹ́ ẹ fún wọn.
ẹ wò. The arrival of your newborn baby is a moment of pure love and joy for the whole family. I never imagined something like this could happen to me. When I became pregnant, I was overjoyed that having a bundle of joy, in my stomach. But something happened that changed the whole story. Mrs. Shobowale was a civil servant and her husband was a pastor that was into printing. They led a normal life, not wealthy, but content. Their lives were about to take a dramatic turn. So I did all the necessary scans that I could do, that the pregnant women used to do. And there was no abnormalities that was detected during the scan. We just said they are twins. The children were born on July 16, 2003 in Island Maternity Hospital, Lagos, and to everyone's surprise, they were joined at the abdomen and sternum, and their livers had been fused. I began to cry, and I wonder how they are going to live their normal life. I just cannot imagine. But what I know that they are alive, and I know that they will surely survive. Conjoined twins are uncommon, occurring in about 1 in every 5 to 60,000 births. 40 to 60% are stillborn, with 35% surviving only 1 day. After their delivery, we are so much concerned about their growth, learning, and then fulfilling their destiny if they were not separated. As you might expect, living physically connected to someone else was difficult. They couldn't stop crying because of their position. Feeding them was very, very difficult. And at times, one would want to sleep and the other one want to be awake. So for them, it was a kind of inconvenience. I felt for them. We are also concerned about their health and a lot of societal issues concerning the Siamese twins. And we know definitely that we need surgery for them to live their separate life. But as a family, we don't have the strength, but we needed support. The medical expertise and equipment required to perform such a major surgery were not available at the time. And even if they were, it would require a medical miracle. 1 week after the twins' birth, finally, some encouraging news. Dr. Lekpegbeton informed me that Asiwaju Bola Ahmed Tinubu have a key interest concerning the twins and is ready to assist us for them to live their separate life. I was surprised when my husband told me that Asiwaju knew about it. We don't know him from anywhere. And after a few days, his wife also came to visit us, Senator Oluremi Tinubu, at the island, and they are assuring us that all is going to be well. Senator Oluremi Tinubu asked us whether we have passport for the trip, and we told her we don't have. He said we should not bother, that he will arrange everything for us for the journey, for the separation of my twins. John Hopkins Children's Center in Baltimore, Maryland, and a team of 17 were assembled for the task, including Dr. Henry Lau, the director of pediatric surgery. I was nervous about flying. I've never had experience of international flight before. But she assured us that Asiwaju Bola Ahmed Tinubu will do the needful for the trip and make it a success trip for every one of us. I was concerned because this is the first time that I was separated with them after their birth, for them to go for the surgery, but I left them to the hands of God. Mr. Shobowale and the girls arrived safely in the United States. We settled at his nephew's house, Dr. Sikiru Tinubu, and 2 days later, we went to the hospital. It was surgery day, and all of the plans had been laid out.
but now it was time to put them into action. On that fateful morning for the operation, I was scared. When the team of doctors take them away from us, I couldn't tell if I'm saying bye-bye to either one or two of them. But I have the faith in my mind that they will survive it. The surgical team met at 8 a.m. to administer anesthesia to the twins. At 11 a.m., the twins' chest bone, abdominal wall, and liver were separated and split between the babies. At interval, nurses will come to check on us at the reception end to assure us that everything is going on and give us the feedback. But we are scared. But we keep on praying throughout the period of that 5 hours for the operation. Following the 1-hour surgical separation, the medical team divided into 2 groups, one for each twin, to close the incision in the conjoined area. Surgery was completed 1 hour later at 1 p.m. and both twins were in recovery. The surgery went very smoothly with no problems at all, said Dr. Colombani, chairman of the pediatric surgery. The twins' next step is to live a normal life. They will grow up to be healthy little girls. After the operation, we were told that the 2 of them survived the operation. And it was a blessing to us that seeing the 2 of them living a separate life when they were brought out from the operation. John Hopkins Hospital took care of them very well. And after a few days, we were discharged to go home. At any moment from now, we can go back to Nigeria. After the surgery, I saw them and I burst into tears that these 2 girls can live separate lives. They could crawl normally like normal children. They could walk. They could do things on their own. You know, I'm so grateful to God and to the people that helped them. With the surgery over and their health restored, the children would get to live a normal life. All I want to say is to say a big thank you to Asiwaju Bola Ahmed Tinubu. The generosity, the large heart, didn't know us from anywhere, and he took interest in the case of my family. It was indeed a man that we can never forget in our. Asiwaju Bola Ahmed Tinubu visited us, and then he gave us a house above our expectation. I am the first chairman of this estate. As at the time the gift was given to the family of the Shobowales, the 2 flats that was converted to 1. It will also interest you to know that I was the MC of the first birthday of these God-given beautiful twins. Hi, I'm Favor. Hi, I'm Faithful, and we were born conjoined. conjoined. Now we're separate, thank goodness, because she would have constantly stressed me out. Well, she stresses me sometimes though. Honestly, I don't remember us being conjoined because we were still very little then and we probably didn't know anything. But according to what my mom told me, I know it must have been a very, very difficult situation. I'm very, very glad that we were given the opportunity to be able to live our separate lives, all thanks to God in the life of Asiwaju Bola Ahmed Tinubu. And now we can live our separate lives, have separate friends, go to separate schools, and do things differently. Our story inspired me to pursue a course in medicine, which is physiotherapy, that I'm currently studying at the University of Lagos. We also have this desire of also studying the course medicine in the university that we're separated, which is John Hopkins University. I desire to study medicine, and she desires to study nursing. We want to do this in order to give back to the society and also to Asiwaju for the act of kindness that he showed towards me and my sister. One thing that I want to really say is that
for somebody to show love out of gold, somebody that you don't even know before, and you want to take it upon yourself. There are many people, even in government, that they might not even be able to say anything. Many have had, even after their own births, there are some Siamese twins that are born that nobody even come to their rescue. But it's just to see somebody with heart of love, heart of gold, to be able to show care. This is Ashewaju, and I want to say thank you very much. And God will be with him in all his endeavor in Jesus' name. A simple act of kindness changed our story. That is our Ashewaju story. A tremendous amount of unnecessary pain and suffering can be avoided by ensuring universal access to adequate health. ẹ̀yin èèyàn ẹ dákun ṣé ẹ rí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣé ẹ rí nígbà tí wọ́n bí àwọn ọmọ yẹn ṣé bẹ́ẹ̀ rí bí àwọn ọmọ yẹn ṣe dàgbà tó túmọ̀ sí pé kì í ṣe 10 years kì í ṣe 15 years back ẹ ṣáà rí bá àwọn ọmọ yẹn ṣe grow tó báyìí ṣe ẹ sì sà látọdún tó ti ń ṣoore bọ̀ nìyẹn tẹ́ ẹ bá listen sí ọ̀rọ̀ tí ìyá àti bàbá yẹn sọ wọ́n láwọn ọmọ from Adam kò dẹ̀ máa wọn láti ibì kankan ó kàn gbọ́ Ọlọ́run kàn jẹ́ kíkiní yẹn filter ṣe tiẹ̀ pé àwọn ọmọ kan lẹ́pọ̀. Rẹ̀mí Tinubu ẹ wo ipa tó kó lórí ọ̀rọ̀ yẹn níjọ́ tí mo kọ́kọ́ wo kinní yẹn mo fi Ọlọ́run Olódùmarè ṣẹlẹ́rìí wàláhì omi sì ń bọ́ lójú mi ní bí 5 days náà mo wo o kì í ṣe pé mo ti wo tipẹ́ o bí 5 days ẹnìkan náà ló sẹ́ndì ẹ̀ sí mi nínú àwọn èèyàn tó nífẹ̀ẹ́ tí mò ń ṣe tó fi hàn mí pé kí n wo nǹkan tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe sẹ́ni tó ṣe irú nǹkan yẹn fẹ́ni tí ò rí rí tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá tó dẹ̀ tún wá fún ní ilé wọ́n tún já fúláàtì méjì pọ̀ fún ẹ wo tí àwọn ọmọ kí lè mọ̀ táwọn ọmọ yẹn lè dà lọ́la àwọn ọmọ tẹ́ ẹ rí yẹn bóyá lọ́la bóyá mínísítà wà nù wọn o bóyá gọ́fúnà wà nù àwọn ọmọ yẹn o bóyá house of rep house of senate bóyá senator wà nù wọn bóyá member house of rep wà nù wọn bóyá mínísítà bóyá kò sí ipò tọ́lọ́hún lè gbé àwọn ọmọ tẹ́ ẹ rí yẹn sí tí kò bọ́ wá sí akitiyan pé irú àwọn lọ ná irú àwọn owó yẹn tí wọ́n jẹ́ káwọn ọmọ yẹn ọmọ sẹ̀mí ayé sáà lè rírú àwọn ọmọ yẹn lénìí. Ẹ̀ṣíṣà ṣé ń gbà yẹn ṣé ó ti fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì orílẹ̀-èdè ńgbà yẹn ni nígbà yẹn ṣé ó ti ń kọ̀tẹ́sì pírẹ́sídẹ́ǹtì orílẹ̀-èdè tó wá fẹ́ ṣe yẹ káwọn ọmọ Yorùbá ó lè dán sí. Ọ̀kan sínú nínú àìmọye tèmi gangan mọ̀ àwọn kan wà tán ni kí n mọ̀ sọ. Ṣé bí inú kinní tó lọ yẹn mo sọ fún yín pé ìyá sísítà mi kan wà ní Amẹ́ríkà wọ́n sì tún bá mi sọ̀rọ̀ lánàá wípé ìwé táwọn fi dúpẹ́ lọ́wọ́ Aṣíwájú wọn ò fún Aṣíwájú níwèé yẹn àwọn fẹ́ àwọn sì máa mú ìwé yẹn wá ti máa yà táwọn fẹ́ kí n gbé sórí kì í ṣe pé nítorí pé wọ́n di president wọ́n ní gbogbo ọkàn làwọn fi tẹ̀lé wọn lórí ọ̀rọ̀ election ẹni tí mo dẹ̀ ń sọ yìí ó di ara àwọn tá a jọ gbé Yorùbá nation lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn náà rí i pé òkè nígbà tí Yorùbá nation forí sánpọ́n ní December yẹn n tó mọ̀ bẹ́tà mọ̀ ní náà mọ̀ ni pé n tó lè rọ́jú fún adíẹ̀ ní kó jẹ́ pé ọmọ tiwa ni ó wà lórí ipò ààrẹ torí pé àkúkú lè stop election yẹn bá a bá dẹ̀ lè stop ẹ̀ dandan ní kẹ́nìkan wọlé ṣùgbọ́n nígbà táwa bá ti wá kọ̀ǹdẹ́mù tiwa délẹ̀ táwa gan ò tẹ̀lé bò aráàta ò ṣe tẹ̀lé tó bá aráàta ọ̀bọ̀ wá tẹ̀lé táwa náà tẹ̀lé bó ni ò sí ní jẹ́ nìkan náà àwọn méjì tó ń ba ti Yorùbá jẹ́ yẹn ló máa padà wọlé. Ẹ jẹ́ ká ro ìṣe common sense. Ṣé rí ìgbà míì ó máa ń ká mi lára lè fi máa ń rí pé ó dàbí ẹni pé nǹkan tí mò ń sọ máa ń háyì ńgbà míì but èmi náà ti ń learn how to calm down láti sọ̀rọ̀ but ẹ̀kọ́ kan tí ilé ìyá mi náà bá gùn mí ọmọ ẹ̀ṣọ́ ni mí ọmọ ẹ̀ṣọ́ kò yẹ ọmọ àgbọ̀nyàn iwájú làwọn ará bàbá tèmi fi gbọ́ta oníkòyí kan ọ̀gbọ́dọ̀ gbọ́fà lẹ́yìn ṣé ẹ rí kòyí tó bá gbọ́fà lẹ́yìn tó fẹ́ yìn gbọ́ta òjò ló ṣe
òjò ló ṣe. Ìkòyí ò kì í bẹ̀rù, a kì í sojo. So ẹ̀kọ́ kan tí Ìkòyí yẹn bá wá gùn mí náà, èyí ni ẹ máa dáríjì mi. Ẹ ṣáà rí bí mo ṣe ń sọ̀rọ̀, ẹ rí i pé ìgbà tí n bá sọ̀rọ̀ tó le, ìgbà tí n bá sọ̀rọ̀ tó dẹ̀ náà, gbogbo ẹ̀ náà ó dá lórí pé kí ìmọ̀ Yorùbá ó ṣọ̀kan náà ni. Ìmọ̀ gbogbo wa lè mọ́ ṣọ̀kan tán, but bí ìmọ̀ majority bóyá 80-85 bá ti ṣọ̀kan, ẹ rí i pé tí gbogbo àwa 80-85 yẹn bá béèrè, bó bá tiẹ̀ jẹ́ lórí ìbò náà ni, á la àwọn 15 tó kù. Nǹkan tá a fẹ́ yẹn ó dẹ̀ bọ̀ sí wa lọ́wọ́, yóò jẹ́ ṣíṣe. Ẹ jẹ́ lẹ́yìn bá a ṣe máa forgive ara wa. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tán bá búra fún wọn tán sẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní òtún fà lọ́wọ́ sókè o. Ṣùgbọ́n gbogbo ìbú tá à ń bú àwọn èèyàn jọ yẹn, mo sọ fún yín pé àwọn olóṣèlú ló yẹ ká máa bú o. Kò dẹ̀ yẹ ká máa bú wọn nítorí pé bóyá nítorí a fẹ́ Yorùbá nation kọ́ ló fi ká máa bú wọn. Nítorí pé wọ́n wà nípò, wọn ò ṣe dáadáa. Gbogbo àwọn èèyàn tí Aṣíwájú Bọ́lá Ahmed, ọmọ Yorùbá tó Aṣíwájú Bọ́lá Ahmed bá kó wọlé báyìí lórí òṣèlú, ẹni tí ò bá ṣe dáadáa fún wa, àwọn náà mọ̀ pé orúkọ ìran àwọn máa bàjẹ́. Orúkọ ìran wọn máa bàjẹ́. Ẹ wo, kó tiẹ̀ wájọ́ wọ ohun tí mo fi hàn yín lórí ìtàsíwájú ṣe fáwọn ọmọ yẹn, kọjọ́ wọ ohun tàsíwájú tí ì ṣe rí láyé nìyẹn. Is that not enough fún àwa ọmọ Yorùbá láti mọ̀ pé ẹni yẹn kind? So mo tún bẹ̀ yín, mo tún forúkọ Ọlọ́run bẹ̀ yín, mo fi tànàbí bẹ̀ yín, mo ti fi ti Jésù bẹ̀ yín, mo fi Ifá bẹ̀ yín, mo fi ìṣẹ̀ṣe bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká padà sí ẹ̀yìn ara wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìyá Onítìrí, ìjà kọ́ la fi débi tá à ń lọ yìí. Ẹ má bá àyàn jà mọ́. Ẹ dá wọn tó wà lẹ́yìn yín lẹ́kun. Ẹ dá wọn lẹ́kun èébú èso. Gbogbo ìbú tá a bú ń jọ́ sí, àfi rí nǹkan kan gbà. Gbogbo ìbú tá a bú ń jọ́ sí, ó mú wa kúrú sí i ni. Gbogbo àwọn èèyàn tó níláárí tó wà pẹ̀lú wa, gbogbo wọn ní ẹrẹ̀ ta sí lára, because wọ́n ti rí wọn pẹ̀lú wa. Bàtí àbí tán bá lọ sí ọ̀dọ̀ àwọn òbí wọn kan, wọ́n mọ̀ rí àwọn náà bíi pé àṣẹ báwọn olórí burúkú náà ń bú wà rèé. Ọlọ́run ní ṣe wá lólórí burúkú, Ọlọ́run ní sọ ọmọ ẹnì kankan lólórí burúkú. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, ẹ jẹ́ kí ìmọ̀ Yorùbá ṣọ̀kan lẹ́ẹ̀kan sí i. Ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dì. Gbogbo ọ̀rọ̀ wọ́n sọ ara ẹ̀yìn, ẹ gbàgbé lórí ti jẹ́rọ́. Tẹ́ ẹ bá rántí, mo ti sọ náà ní òní pé wọ́n jẹ́ kí wọ́n ráyè láti ànáǹsì Chief MKO Abiola. Eléyìí wọ́n ànáǹsì, wọ́n declare, kò ṣeé dọ́gbọ́n sí mọ́. Inú mi dẹ̀ dùn. Ọmọ Ìgbò kan tí tó náà máa ń ṣe kínní, mi ò fẹ́ mú kọrin ọmọbìnrin kan báyìí tí máa ń ṣe ráráda, kò ń sọ nǹkan kan ìbàjẹ́ kankan. Wàláhì Ọlọ́run Lédùmarè gbọ́, mo kọ́lọ́run fìyà jẹ mí tí n bá parọ́. Mi ò tí ì bá fídíò rẹ̀ kan pàdé níbi tó ti mẹ́sì ọmọ Ìgbò rí. Àfi Yorùbá, àìdá kọ́mẹ́sì Yorùbá, kọ́mẹ́sì Fúlàní, kọ́mẹ́sì Haúsá. Gbogbo ìgbẹ́ táwọn fámìlì tiẹ̀ fi ń rẹ́ra yẹn kò ń sọ nǹkan kan pa ẹ̀. Ẹ̀gbọ́n wọn tí wọ́n múlẹ̀ tó fẹ́ gba kídínì ọmọ ọlọ́mọ kò sọ nǹkan kan pa ẹ̀ dẹ̀ ní. Àbí kílẹ̀ tó ń sori tó tún burú jù bẹ́ẹ̀ lọ, ó fẹ́ gba ẹ̀mí ọmọ ọlọ́mọ láti dáàbò bo ẹ̀mí ọmọ tiẹ̀ against his wish. Tó bá jẹ́ pé àwọn èèyàn ń ṣe voluntarily náà, tó bá jẹ́ pé voluntarily ni kò sẹ́ni tó máa ja. Bọ̀ ẹ̀ tán lọ, tọmọ ọlọ́mọ lọ. So ibi tí mo sọ̀rọ̀ dé, Mr. Kọ́lá Abíọ́lá, ẹ̀yin làgbà kan o. Àwọn Yorùbá máa ń kọrin kan, wọ́n ní àgbà yéye, àgbà dọwọ́ rẹ̀ má bàgbà jẹ́. Àgbà yéye, àgbà dọwọ́ rẹ̀ má bàgbà jẹ́. Ṣé rí oòrùn tó kù lókè yìí, ó ta sọ́gbẹ́. Ó sì lé ní oṣù kan báyìí tó kù ká tó ṣe sọ àárín
ibi tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹsẹ̀ àti bàbá wa vice president àti Mr. Kọ́lá, ibi tẹ́ ẹ bá ti ṣẹ̀ ẹ́ sì lè tún bẹ̀ ṣe o. Òrùn tó kù lókè yìí ó ta sọ gbẹ o. Tẹ́ ẹ bá succumb, gbogbo àyè náà padà tó ń sọ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé àwọn kan ti ṣẹ̀ ẹ́ jù báyìí lọ o, dáríjì wọn o. Tàwọn eléyìí must not be different. A sọ bẹ́ẹ̀ o. Àwa but ẹlẹ́rù ní kọfẹ́, èyí lè máa kọ́kọ́ gbé ìwọ tó lẹ́mìí tó gbogbo tẹ́rin ìjà tí ẹni ti jà lórí bàbá tó bí ẹ. Tó dẹ̀ tó decide láti gbapò tí against ẹ̀. Báwọn ayé ò bá sọ fún ẹ, nǹkan tí ò dáa ló ṣe, nǹkan tí ò dáa kò dẹ̀ lórúkọ méjì, àìdáa náà ni ó mọ jẹ́. Ọlọ́run Dídùmarè ò ní ṣe ọ́ láìdáa. Gbogbo ohun tí jẹ́ àìdáa kò ní gbẹ̀yìn ayé ẹ̀. Tó bá lè ronú pìwàdà, tó bá lè ṣe àtúnṣe lẹ́nu ọjọ́ tó kù yìí, ọmọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ o. Tọrọ ọmọ Yorùbá ni ẹ́. Ọmọ Yorùbá l'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ọmọ gbogbo àwa Yorùbá la bí. Bí mo ṣe lè pè bàbá mi bẹ́ẹ̀ ni mo lè pè lẹ́gbọ̀n mi, bẹ́ẹ̀ mo lè pè lọ́mọ mi, ọmọ mi ni ọmọ Yorùbá ni. So ẹ jẹ́ ká pa ìtọ̀pọ̀ kó lè hó. Ẹ̀yin méjèèjì tí mo sọ̀rọ̀ yín, ẹ dákun ẹ lọ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí. Ojú ò ní tì mí, a ní fojú sunkún ara wa. Ìran ọmọ Yorùbá ò ní tù, oko pẹ́ǹtùká wọn ò ní sọ sáàrin wa. Ẹ dákun, ẹ jẹ́ á máa paná yìí díẹ̀díẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́dọ̀ Chief Sunday Igboho àti bàbá wa Professor Banji, ẹ̀yin náà ẹ má sọ̀kò sí ọ̀dọ̀ àwọn ìyá onítìrímà. Ẹ jẹ́ ká sinmi ogun. Kò sí ẹni tó dì yín lọ́wọ́ láti wá nǹkan tẹ́ ń wà. Ọ̀nà yìí dẹ̀ gbà wá. Tí èèyàn bá nawọ́ pẹ́ nìkan ò ní kọjá, ibi tọ́wọ́ yẹn bá mọ náà ni. Bẹ́ẹ̀ni agbọ́wọ́lé lórí ò bá jàjàbọ́, ẹni tó gbọ́wọ́lé lórí náà ò ní ráyè lọ. Ẹ jẹ́ á gbàgbé lórí ìyá gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀. Tó yẹ kó rí bẹ́ẹ̀, Yorùbá wuyì, torí Ọlọ́run ẹ fọwọ́ wọ́nú. Ẹ fọwọ́ wọ́nú, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Abiyamọ nìyín. Gbogbo ohun tá a bá ṣe lénìí yóò padà dìtàn lọ́la. Gbogbo àwa tá a bá dá kún wàhálà tó ṣẹlẹ̀ lónìí náà, tó bá di lọ́la tọ́lọ́run bá jẹ́ kí wàhálà òun lójú kó padà lójú, wọ́n padà dárúkọ wa sí i. Ipa tí kálukú wa kó náà ó rìflẹ́ẹ̀tì, wọ́n padà sọ nípa tí kálukú wa ṣe. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gúrùpù méjèèjì torí Ọlọ́run. Mo fi gbogbo ohun tí jẹ́ Yorùbá, mo fi bẹ̀ yín. Mo fi ìyá àti bàbá tí kálukú yín jáde látara wọn, mo fi bẹ̀ yín. Mo fi Oòduà àti gbogbo wa nígbàgbọ́ pé òun ló ṣẹ̀ wá sílẹ̀. Ẹ dákun torí Ọlọ́run, mo fi bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Ẹ̀sìn ò fàjà. Ẹ̀sìn tó bá wù kálukú ò fàjà. Tí n bá ń ṣe tó wù mí, ìwọ náà ní láti àti ṣe tó wù ọ́. Mi ì ní láti àti fọ́ọ̀sì ẹ láti wá ṣe tó wù mí. Ìwọ náà ò ní láti fọ́ọ̀sì mi láti wá ṣe tó wù ọ́. Bí ìwọ ṣe ń fọpọlọ ti ẹ rí i pé n tó ráìtì nìyẹn, bẹ́ẹ̀ ni lèmi náà ń fọpọlọ tèmi náà rí i pé n tí mo gbé lọ ló ráìtì. Ẹnìkan ò superior jẹ́ nìkan lọ nínú yẹn. Ẹnìkan kò superior jẹ́ nìkan lọ nínú yẹn. Iṣẹ́ tíátà, àwọn bàbá wa wọ́n sọ pé you are as good as your last production. Torí wọ́n mọ̀ pé bí level of thinking rẹ ṣe mọ ní last production tó ṣe, àfi tó bá tún ṣe mí tó bá tún beat yẹn, ó tún ṣe high sí nìyẹn. Ẹ jọ̀ọ́, ojú ò ní tì wá, ẹ dákun, ẹ ní sórí burúkú. Mo tún gbóṣùbà fún yín lónìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ojú ò ní tì yín, ẹ gbà òṣùbà mẹ́rin.